bá a bá mọ̀ jẹ́ a máa jẹ́ oníṣẹ́, bá ò sì mọ̀ jẹ́ a máa jẹ́ oníṣẹ́. Oníṣẹ́ tó lówó lórí ló yẹ mí, oníṣẹ́ kò yẹ mí. Èmi ò ní fi oníṣẹ́ tó lówó lọ́wọ́ sílẹ̀ kí n jẹ́ oníṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹ kúkú mọ̀ wípé ọdọọdún náà la kúkú máa ń wá sílùú yìí láti rí bí wọ́n ṣe ayẹyẹ ọdún Ògún wọn, nítorí wípé àwọn ò fi ìṣẹ̀ǹbáyé wọn ò fi ṣeré rárá. Ǹjẹ́ kí ló wá ṣẹlẹ̀ lọ́dún yìí? Ire kúkú ni. Ẹ wò, ẹ tẹ̀lé mi ọmọ yín ká lọ. Ẹ jẹ́ ká lọ wo bí gbogbo agbègbè ṣe rí, àwọn ìtàn díẹ̀ tó yẹ ká gbọ́ àti bí ọdún ọ̀hún bó ṣe lọ sí. Ẹ má tẹ̀lé mi ká lọ. Odò àgbèwà àṣẹ. Ìṣẹ̀ṣe ni ká máa ṣe o. Ìṣẹ̀ṣe ni ká máa ṣe. Ọmọ ẹlẹ́dọ̀ ni bí o. So ọpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àríra àlá. Bẹ́ẹ̀ ni, nítorí pé kábíyèsí náà tó jẹ́ Olódùmarè òun la ó máa fìyìn fún nígbà gbogbo. Irekiti ni ìyá àṣà ṣì wà lórí ètò ìṣẹ̀ǹbáyé. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ fún yín wípé ọdún Ògún ń lọ ní Irekiti. A ti lọ kákàkiri ìgboro, ẹ ti rí pé àwọn ọmọ ìlú ti ń dé, a ti tayò, ẹ ti rí àwọn ìyàwó ilé bí wọ́n ṣe ń lọ kákàkiri láti kí àwọn ẹbí ọkọ wọn, ẹ ti gbọ́ àwọn orin ìbílẹ̀. Bẹ́ẹ̀ ni àwa wá sí ọ̀dọ̀ kábíyèsí onírètí ìlú Irekiti. Ẹ jẹ́ kí a dé ọ̀dọ̀ wọn ká lọ wo bí ọdún ọ̀hún bó ṣe ń lọ sí lọ́dọ̀ wọn. Ẹ máa bá mi ká lọ. Ògún jẹ́ ẹnìkan tó jẹ́ pé akíkanjú èèyàn ni, ó dẹ̀ ń jagun káàkiri. Ọmọ ẹ̀ ló jẹ ọba sí ìlú Ìrè, òun jagun lọ ni. Èmi jẹ́ bí ọmọ Ògún, àkọ́bí Ògún. Gbà tó jagun lọ, àwọn kan tó bá ti kó wá láti ojú ogun gẹ́gẹ́ bí jagunjagun, ó lè lọ kó ìyàwó wá. Àwọn jagunjagun wọ́n lè lọ kán kó oríṣiríṣi, wọ́n lè kó ewúrẹ́, owó oríṣiríṣi, wọ́n kó wá, aṣọ. So àwọn kan tó kó wá yẹn ó wá kó fún ọmọ ẹ̀ yẹn Onírè. Gbogbo èrè tó kó wá láti ojú ogun òun ló kó fún ọmọ ẹ̀, òun wọ́n fi ń pè ní Onírè. Onírè ni. So ìdí ẹ̀ nìyẹn tá fi ń sọ Onírè. Tí wọ́n máa kó ti fá sọ́tọ̀. Ògún àti Ṣàngó àwọn ni ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọ̀rúnmìlà, tán jọ ń rìn, tán jọ ń tayò, tán jọ ń ṣe nǹkan gbogbo. Kò sí bí a ṣe lè sọ̀rọ̀ Ògún ká kó ti Ifá sẹ́yìn, ìyẹn ní. Ìkejì, ẹ mọ̀ pé Ọ̀rúnmìlà òun ló ń wá oúnjẹ fún gbogbo irúnmọlẹ̀, nítorí ẹni tí ó bá jẹ́ pé ọ̀rọ̀ Ògún yọ sí, Ifá ni ó sọ fún oníbéèrè nǹkan tí ó wà tí ó fi ṣe ètùtù Ògún. So a ti máa sọ wípé bí ẹ̀yin bá ní ọdún ìbílẹ̀ tiyín àbí ìpolówó lórí ètò ìṣẹ̀ǹbáyé, ẹ pè mí ọmọ yín Ṣọládé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 775 8 fún ẹ̀yin tí a mọ̀ nǹkan ní èdè Yorùbá 080 236 88 927. Tí ẹ bá gbádùn ètò wa, ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ lásìkò kan náà. Orúkọ tèmi kò yí padà o, Ṣọládé. Èmi a máa sọ wípé mi ọmọ bíbí inú Fátígà Ṣayẹ̀gùn lánàá tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà. Ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀. Ire o.